àdìsí yìí ṣe gbà wá bí ṣé mo ẹ ṣe má kà á bínú yìí. bàbá wàlíyùlà ṣé ẹ ti kà á tán àbí? Bẹ́ẹ̀ ni. Ẹ ní sùúrù jẹ́jẹ́ fún mi ní 30 seconds. Fún Ok. àǹfààní àwọn tí ẹ̀yin tí ẹ ń wò wá, ní ẹ̀kan tí ètò láyé ka kínní tí wọ́n tu, àfa akéwu tọrọ jẹ ẹ̀kọ́ yẹn, ó ní pé nǹkan tán kà ò correct. Ẹ jọ ìyàtọ̀ dà láàrin nǹkan tí ẹni yìí tú àti nǹkan tí ètò láyé tú. Ibi tí ó fẹ́ máa sọ tóun ń lọ irọ́ mọ́ ni wípé ó ní ànábì ò sí níbẹ̀. Now wàlíyùlà ẹ má bínú, ṣé ànábì wa ó tẹ̀lé wọn lójú ogun yẹn àbí kò tẹ̀lé wọn lọ based on nǹkan tẹ̀ kà yìí sà? Wàlíyùlà ẹ padà wá. Pẹ̀lú Nǹkan tẹ̀ kà yìí sà, ṣé ànábì tẹ̀lé wọn lọ àbí kò tẹ̀lé wọn lọ lónìí nǹkan tẹ̀ kà yìí? ní based on nǹkan tí mo kà àbí Based on nǹkan tẹ̀ kà. ànábì tẹ̀lé wọn lọ. Ẹ ṣe ibi tí ẹnìyẹn fẹ́ máa lọ mọ́ nìyẹn wípé kinní kan gbogbo nǹkan tẹ̀lé sọ níbi tí ànábì ti àti ẹnìkan tí wọ́n ti ń fi ẹ̀yìn ẹsẹ̀ gbára wọn lórí ẹṣin tó ti lọ́jọ́ lọ tó ti sọ wípé Allah Akbar ìlú keiba ó ti run gbogbo ẹ̀ náà ni ètò láyé sọ. So fún àǹfààní àwọn táwọn gbọ́ wá afáàyàn ni ò mọ kéwú o ó sì ní láti padà lọ sí ilé kéwú kó lọ gba certificate ẹ̀ ṣe ẹgbẹ́ òsókè Wàlíyùlà. So kí ni mo fẹ́ bi yín ní ìbéèrè kan o torí ẹ̀yin lẹ mú àdìs wá, kí ló fa ogun Khaybar gangan? lè máa sọ fún wa sá o. Ara o bí mo ṣe wọlé ẹni kì í ṣe nǹkan èmi náà ṣe, so èmi náà wá put question yẹn sí pé kí ló fa ogun yẹn àti àbí kí ni nǹkan tó ṣẹlẹ̀ before tí ogun Khaybar fi ṣẹlẹ̀. Mo máa dá yín lóhùn Now, ṣùgbọ́n mo ń bọ̀ wá ná àfáà yẹn ní kò sí ogun kankan táà nẹ́bì lọ́ọ́ kójà wọn rí láyé tó jẹ́ ogun hùjúmọ̀ ká bá wọn lójijì ká pa wọn. Now àkọ́kọ́ ni pé àfáà pẹ̀lú ń tẹ̀ka yìí ṣógun hùjúmọ̀ ni ṣógun ìbánilójijì pa wọ́n ni àbógun pé àwọn ẹni yẹn ti ń palẹ̀ mọ́lẹ̀. now ogun Khaybar yìí wọn ò palẹ̀ mọ́, àwọn kèfèrí ò palẹ̀ mọ́, but sẹ́rí ẹ kàn fẹ́ kí n máa dáhùn ìbéèrè tí mo bí yín ni. irọ́ mo máa dá yín lóhùn nísìn ẹ kọ́kọ́ ní tó gbé wa débí nìyẹn o. Ok. ní tó gbé wa débí nìyẹn o general ẹ ṣeun ní tó gbé wa débí nìyẹn o so ni mo ṣe ní kẹ́ jẹ́ ká yanjú ìyẹn náà ká tó lọ o. Ok. Oye so ṣógun yìí ṣógun ojúmọ̀ ni àbí àtàwọn ẹni yẹn wọ́n ti palẹ̀ mọ́dà nẹ́bì pa nẹ́bì ń bọ̀ ogun ìjọba ìlà àpàdé ni àbógun pé wọ́n bá wọn lójijì wọ́n pa wọ́n nù lù wọn. wọn ò palẹ̀ mọ́ kalẹ̀ dé ànábì. ẹ ṣeun so ìyẹn sọ̀túnmọ̀ pé general ẹ ṣe ìyẹn sọ̀túnmọ̀ pé àfáà yẹn kò mọ tí ń sọ àfáà yẹn pa irọ́. Naam ẹ ṣe ọ̀rọ̀ yẹn náà bàbá wa kan tí wọ́n sọ lórí rédíò ní gbangba pé ànábì ò jẹ́ nìkankan lógun rí rédíò Ìbàdàn ànábì ò jẹ́ nìkankan lógun rí. Yes sir, Ó yẹ yes báyẹn, sir. gbogbo ogun yẹn wá bá ànábì ni eléyìí já mọ̀ pé Ṣé ń gbọ́ mi? Chapman náà sọ àti Mudiru Morikas wọn àmọ́ kí ó. Ṣé ń gbọ́ mi? Before you come to conclusion, ẹ kọ́kọ́ dáhùn ìbéèrè tí mo bí yín ẹ dákun. Ẹ má bínú. all right ṣé kí n gbé wá fún yín kájọ kà ní English ni àbí ní Lárúbáwá. Kò séyìí tí ẹ gbé wá tọ́lọ́run ò ní kí ó bá wa lára mú bẹ́ẹ̀. ń bọ̀ wá. So gbogbo ẹ bá wa repost o ẹ bá wa tap àwọn àtàdé wà lórí ètò yẹn a ti wọ 1k o ṣùgbọ́n repost yẹ kéré àwa 1.8k a dẹ̀ ní 339 repost ó yẹ ká ti wọ 1k repost tó gbogbo ilé àṣẹ dáadáa o ẹ jẹ́ ká tap náà dáadáa. So nínú àdìtì yẹ ẹ̀kọ́ ti fojú mímú hàn so tẹ bá kí wọ́n tó gbé nǹkan tó ṣẹlẹ̀ wá so bọ̀ mo fẹ́ kẹ́ jẹ́ ká di point kan mú níbi bẹ̀ ẹ rí wípé Muhammadu dúró ó tẹ́tí pé bí àwọn máa pèrún àbí wọn àpèrún tó ń jẹ́rìí àkọ́kọ́ pé wọn kì í ṣe mùsùlùmí so nǹkan ẹ̀dẹ̀mọ̀ kí àdìtì Muhammadu kó ti ní kò ń gbógun ti àwọn ènìyàn aláti pò ńlá ṣe Bukhari 25 kó máa gbógun ti gbogbo èèyàn títí tó fi máa gba Islam so tó túmọ̀ sí wípé Islam náà ni Muhammadu ló ń polówó kiri ẹni tó bá dẹ̀ ti gba Islam so ẹ̀mí ẹ̀ àti dúkìá ẹ̀ lọ́wọ́ Muhammadu ló ní àtàwọn mùsùlùmí wọn máa pa ni so Bukhari 25 ló sọ bẹ́ẹ̀ so ó dẹ̀ tiẹ̀ nínú àdìtì náà wípé wọ́n ń tẹ́tí pé ṣé àwọn káíbà ṣé wọ́n máa pèrún àti Muhammadu ló pé wọ́n pèrún fàtúlù so wọ́n ní pé ayé káíbà ayé wọn ti bàjẹ́ so ṣé ẹ ti dé ètò láyé. ẹ gbé mi síbi screen ẹ̀jọ̀.
Mohab ẹ bá fẹ́ wà pẹ̀lú wa ẹ má wulẹ̀ go offline tẹ́ bá ti go offline máa drop yín. àfà ṣe rí nǹkan tí à ń kà sọ̀rí muslim ni o mọ̀tálá kọ káwọ́kọ́ wo àdìsí yẹn náà káwọ síkọ rẹ̀ ìyẹn àdìsí káíbàrù yẹn káwọ́kọ́ wo síkọ rẹ̀ náà oyè mẹ́yẹn àwọn rùyàtúlẹ̀ àdìsí káíbàrù lélẹ̀ o oyè báyẹn ṣe rí Anas bin Malik lélẹ̀ ansori kí ló pè sahaba ẹ ti rí ẹ rí so síkọ lélẹ̀ sábìt bùn aslama nàbání ó wà síkọ so àwọn rùyàtì yẹn ní ibi tẹ́ ẹ ti máa mọ̀ bóyá àdìsí dà bí ò dá lélẹ̀ oyè yes sir so ṣé ń gbọ́ mi now ẹ jẹ́ ká kanta fẹ́ kà gẹ́gẹ́ ìbéèrè tí mo bí yín kọ́ nìyẹn o. bóyá òun rè ń tẹ́ nídìí rè kí ló fa ogun káíbà ó yẹ bẹ̀rẹ̀ sí ká fún àṣà. Ẹ má ní nǹka èmi mo béèrè question lọ́wọ́ yín ẹ̀yin lè máa dáhùn béèrè báyẹn. ok kó lè bá àyà ń gbà yẹn ẹ jẹ́ ká wo pọ́n ká kàn gbé pọ́ìntì ẹ̀ jáde lásán. ń bọ̀. òun ni what caused the battle of expedition Khaybar àwọn kan tó bá ní battle of expedition ó túmọ̀ sí pé ogun ìfẹlẹ̀ ogun ìlọgbalẹ̀ expedition káfẹ́ ẹ̀sìn lọ́bì kan oyè yín mẹ́yẹn so only it was the result of several connected to political and military development ṣebẹ́rì only if you mean what caused the battle / expedition of Khaybar ṣebẹ́rì bí only. The short answer is it was the result of several connected political and military developments after the Hijrah, especially the conflict between Muhammad community in the Medina and the Jewish Arab group associated with Khaybar. Ṣé mọ̀ wípé Ànábì ni ó máa ń lọ intervene caravan lójú ọ̀nà lórí àwọn tí wọ́n ní ọlá àwọn tí wọ́n bá ń bọ̀ látọjà tó ń bọ̀ láti ìlú Sham l'Ànábì máa ń lọ bá pàdé ló máa ń gba nǹkan ọrọ̀ wọn. Oye ṣe mọ̀ wípé ìṣe wọn ni ìyẹn gan wà nínú tó kọ́ọ̀sì ogun Khaybar nígbà tó lọ intervene kíní caravan Abu Sufyan oye so now kíní clear pé nínú àwọn ogun tánàbí jà tó fi gbalẹ̀ oye torí pé Khaybar yìí ìlú kan tí wọ́n ti ń dáko ni tí wọ́n ti ń ṣe agriculture ìlú wọn tó dáa gan ìlú yẹn dáa gan débi pé gan àwọn ẹni yìí ni wọ́n ń pè ní alu shajara tán dárúkọ nínú Quran àwọn ìjọ abẹ́ igi àwọn ìjọ iná sọ bẹ́ẹ̀ ànábì dẹ̀ àwọn tí wọ́n ṣẹ́kù díntì ní tánṣẹ́kù nínú wọn ànábì sọ pé kí wọ́n máa dáko lọ́nà ìlú yẹn ká máa gbé ìṣákọ́lẹ̀ wá sí ìlú Mọ̀dínà oye àwọn ẹni yìí ní verse nínú Quran àwọn náà ń pè ní alu shajara oye ẹ ti rí only the earlier conflict with Quraysh after Muhammad migrated to Medina in 622 CE Muslim community entered a prolonged conflict with the Quraysh of Makkah ẹ ti rí the only this produced battles such as Badri, Uhud, the Battle of Trench. Oye báyẹn. Only Khaybar become an important center. Khaybar was a wealthy oasis, actually a wealthy oasis. Oye báyẹn, not in Medina, with substantial agricultural and fortified settlement. It had become an important place for groups who had been involved in the wider political conflict around Medina. Ṣẹ́tìrì pé wọ́n dìídì lọ jagun gbalẹ̀ wọn ni torí pé wọ́n mọ̀ wípé àwọn ẹni yìí wọ́n jẹ́ ẹ̀dá kan tí wọ́n ní ọrọ̀ torí pé iṣẹ́ àgbẹ̀ náà ń ṣe wọ́n dẹ̀ ká wọn mọ́ lójijì wọ́n pa onílé wọ́n pàlejò wọ́n pọkùnrin wọ́n pọbìnrin wọ́n pa gbogbo wọn wọ́n wá ṣí àwọn kan kù àwọn tí wọ́n ṣẹ́kù àwọn ni wọ́n ní ká máa dáko kí wọ́n máa mú ìṣákọ́lẹ̀ wá sáàfin ká máa mú ìṣákọ́lẹ̀ mọ́ láàfin ká máa mú ìṣákọ́lẹ̀ wá bá Muhammad ní lùlù Mọ̀dínà wọ́n ní verse nínú Quran tẹ́ bá fẹ́ rí gan lè fi hàn yín pé jẹ́ ni Amadéleke ẹ máa bọ̀ ń bí screen. mo wà bẹ́ẹ̀ Muhammed ní agẹṣinkọ́lé àkọ́kọ́ agẹṣinkọ́lé ó yá àfẹ́ tẹ̀síwájú. ṣe rí i kò bá dùn mọ́ mi tí ó bá jẹ́ kí gbogbo ẹ̀rí tábà máa mú wá àní mọ́ search lórí Google bí ń dàtí pé ìgbà tẹ́ ń mú hadith wá nísìn hadith eléyìí a mọ̀ kí èèyàn báyìí ló sọ èèyàn báyìí ló sọ but Google gbé wá kí èèyàn báyìí ló sọ ṣé understand me if there is a kutub if there is a tí tíra bá wà tí ẹ sì dárúkọ ẹni tó ṣe tíra yẹn àbí kẹsì mú verse wá nínú Quran tó sọ bẹ́ẹ̀ ká sì wo ìtumọ̀ rẹ̀.
àwọn Adélékè ṣe wà ń bẹ̀ sà. ṣé ká gbé láti ìṣẹ̀bẹ̀rẹ̀ ni. Ẹ fún wa ní Quran 48 verse 20. àfà Kùránì tó sọ̀rọ̀ nípa wọn lélẹ̀ ó yá ẹja kakíw. Naam. Mo ń gbọ́ yín. ẹ̀ka náà ẹ̀ka ṣe. Alẹ́ ẹ mẹ́ni kí n kà á, ẹ̀yin lẹ mú ẹ̀rí wá, ẹ̀yin lẹ máa jó yé wa kí nǹkan báyìí ni ẹ̀rí tẹ́ mú wá. bákà ní ìsìn ilẹ̀ tún máa ní kàkúkà là ń kà yìí. Quran lẹ mú wá yìí, kò sí doubting bẹ́ẹ̀. ok Allah ní wa'adakumullah àwọn Allah ti ṣàdéhùn fún iṣẹ́ maganima kaseera àwọn nǹkan ọrọ̀ ogun tó pọ̀ rẹpẹtẹ. Allah ní we are promise you àti sọ fún yín pé àwọn nǹkan ọrọ̀ ogun ẹ sì máa jalè kan ọrọ̀ rẹpẹtẹ torí n tán pè ní maganima ní ọrọ̀ ogun yẹn kẹ̀dẹ̀rẹ́ òun náà ní ọrọ̀ digunjalè ibi tọ́lọ gbé níbì kan ó ní wa'adakumullah Allah ti ṣàdéhùn fún yín sákìlẹ̀ wí bàbá kan bí. ọmọdù jalè ń bẹ̀ yẹn. ẹnà ó ní wa'adakumullah Allah ti ṣàdéhùn fún yín maganima kaseera àwọn nǹkan ọrọ̀ ogun rẹpẹtẹ takhuzuna tó ṣe pé ẹ kó síwájú ẹ kó sẹ́yìn ẹ kó sọ́tún ẹ kó sósì ọlá yín máa sáré dé ó yẹ ìmọ̀ yẹn generation fa ajala lakum bi Allah ní kò ní pẹ́ òun láti kánjú fún yín àti kánjú gbélé yín lọ́wọ́ very simple ni wàkáfà idea nurse tá a máa gbé ọwọ́ àwọn kan kúrò lórí ẹ̀ lórí ọ̀rọ̀ yẹn a máa gbé ọwọ́ àwọn kan kúrò lórí ẹ̀ láfi gbé fún yín ó yẹ ìmọ̀ yẹn so ó ní wálé tẹkù náà ayatal mu'minin kó lè bá jẹ́ kí ni o kó lè bá jẹ́ nǹkan àmì àmúṣọlá fún gbogbo onígbàgbọ́ òdodo ó yẹ wáyà àdínkùn siratan mustaqim tí ó dẹ̀ máa jẹ́ nǹkan kan tí ó tún máa jẹ́ kọ́kàn yín tún máa balẹ̀ tẹ́ fi máa wà ní ojú ọ̀nà dáadáa ẹ wá bá a gbé tafsiru Ibn Kathir ọ̀rọ̀ yìí wá. Yes sir. Kẹ́ tó lọ síbi tafsir ṣé ń gbọ́ mi. ó yá. Aya the verse before this verse ẹ dákọ̀ ẹ gbé wá sí screen. ok ẹ jẹ́ bá a gbé 19 wá Quran 48 verse 19. Quran 48 verse 19. ó yá fà ó yẹ kàí tí wọ́n ti gbé dé wá fún yín. àfà ó yá. Màá ka àyà tẹ́ mú wá yìí ẹ sáà fún mi ní ìṣẹ́jú kan mú bọ̀ wá. general ẹ ṣe àwọn èèyàn pọ̀ ń bì ẹ ṣe mi ò rò pàfà bábá sí ipa lè rí wọn fẹ́ yẹ̀wò látòkè yẹn dáadáa. àfẹ́ ìwájú ká fast àwọn táwọn comment section jẹ́ ká tún repost. kódà kí kó lè yí àfà dáadáa tá a bá gbé àti 18 gan ló yẹ ká ti gbé torí bẹ́ẹ̀ gan ni Allah ti dárúkọ àfà yẹn dà. kò jápa kẹ̀ aláṣìírí ti tú ọ̀rọ̀ tí mùsùlùmí ò gbọ́n àti ẹ̀gbọ́n sọ lórí ètò ní ọ̀rọ̀ ogun nínú Islam ẹ máa lò network àlọ́ ti pa data. bàbá Adeleke ẹ gbé verse yẹn wá láti 18 káàkà láti ibẹ̀ yẹn ibẹ̀ yẹn ni ó ti bẹ̀rẹ̀ àwọn ìjọ abẹ́ igi àwọn ìjọ káíbàrù yẹn ibẹ̀ yẹn ló ti pè wọ́n níjọ abẹ́ igi àwọn ìjọ abẹ́ igi. ọ̀pọ̀ Islam ti wó nílẹ̀ Yorùbá ti wó pátápátá. ẹ ṣeun general ó ní wàlà qad radiyallahu anil mu'minin Allah ti yọ́nú sáwọn onígbàgbọ́ òdodo izi yorùbá yìí ọ̀hún nẹ́kẹ̀ tá ṣájàrọ̀ nígbà tí kí ni o nígbà tí a máa fún yín ní oath a pledge alliance
tẹ́ ẹ máa ṣe lábẹ́ igi áàlù tààtà ṣájárọ̀ àwọn yẹn ni àwọn áàlù Khaybar torí pé nígbà tí wọ́n pa wọ́n tán pa àwọn ẹni yẹn oye abẹ́ igi kan náà kú àwọn ìwọ̀nba tó kù lódìdí ìlú kan àwọn ìwọ̀nba tó kù bóyá 20 ni wọ́n kó wọn jọ sábẹ́ igi báyìí ibẹ̀ náà ti ń bá wọn ṣe allegiance wípé tọ̀ ẹ wá bá wa ó ti pé gbogbo nǹkan gbìn tẹ́ ẹ bá gbìn nínú ìlú yìí látòní lọ oye báyẹn pàṣẹ́ǹtì báyìí ẹ gbọ́dọ̀ máa gbé wá bẹ́mi ànábì ní Mọ̀dínà lọ́dọọdún ìyẹn àwọn ìlú yẹn oye so ibẹ̀ yẹn ló ti ń sọ ń bẹ̀ yẹn ibí yìí nìyẹn ẹ bá bá gbé tẹ̀síìrì tìbí yẹn wá ti Quran èyí tá a kálẹ̀ kan yẹn 20 yẹn 48:20. nọ́ọ̀tì náà nígbà tí àwọn ajínigbé lọ sáàárín ìlú tó ń sọ fáwọn aráàlú pé kí àwọn àgbẹ̀ kí wọ́n máa san 50,000 lóṣù lórí nǹkan ọ̀gbìn wọn òye torí pé wọ́n ń lo ṣẹ̀ríà ni o Tafsir Ibn Kathir náà ẹjọ́ ẹ bá wa ka èyí tó bẹ̀ ẹ bá wa ka yìí. Waliyu send the invite o kò tún comment in comment section comment nìkan lárí àrí invite o so ẹ bá wa gbé o sókè tó bá ti send the invite so ṣé mọ́mí of Kufar wà bẹ́ẹ̀. Okay. Humanity, good news of abundant spoils of war. Yeah, sorry. Me tell. Okay, yeah. Good news of abundant spoils of war. Ìròyìn rere fún ohun tá a lọ jí kó ní ibi ogun. Mujahid said that Allah's statement. Mujahid sọ wípé ọ̀rọ̀ eléyìí láti ọ̀dọ̀ Allah ni. Allah has promised you abundant spoils that you will capture. Allah ó ti ṣe ìlérí gbogbo ìjíkó ogun tá a lọ kó ó ti ṣe fún wa. Refer to the spoils that Muslim earned up until this time. Gbogbo olè tí àwọn mùsùlùmí lọ jà títí di wákàtí ọ̀wẹ̀ tán jí kó lójú ogun. Yeah, Muhammadu, why and he has destined for you this. Ó dẹ̀ ti ṣe eléyìí ní kọ́mọ́nkóbó fún wọn. Means the conquest of Kaiba. Ìyẹn ìdígunjalè ti Kaiba. Reported that Ibn Abbas said. Ó ní Ibn Abbas sọ wípé. Ṣé ká dún bẹ̀rẹ̀ ètò láyé àti Kaiba ó ti fara hàn. Ti ṣe sọ so ibẹ̀ yẹn lẹ́tí jẹ́ òun ni ẹ ti rí pógun Khaybar náà sọ́nbẹ̀ so ó ní verse ibi tí wọ́n ti ń pín nǹkan ọ̀rọ̀ yẹn gan tán ti ń pín mọ́ra wọn lọ́wọ́ tán fẹ́ lè mọ̀ lura wọn gan òun náà wà àdìsẹ́ wa so káwọn afá àkọ́kọ́ sọ pé àparọ́ náà so alẹ́ continue. Kò dẹ̀ sí ìdigunjalè kankan tí Muhammed ọ̀tá ló kí ń gba percentage o gbogbo nǹkan tá à ń sọ yàrá ní percentage bẹ́ẹ̀ o. níbi ayélujára ní ẹ̀ka kan nìsín. general ẹ ṣe o. náà ètò láyé ẹ ṣeun gan. ẹ̀ka tán nìsín. ṣé wà pẹ̀lú mi. àfa ìjọ ẹ ṣe sùúrù ṣẹ́rí Wàlíyù yẹn sá lọ. ṣé kí wọ́n tún ogun yẹn gbé wá ní àbí kílẹ̀ ń sọ. ṣẹ́rí Wàlíyù yẹn ètò láyé Wàlíyù yẹn sá lọ ó wá lọ́wọ́ after few minutes wá kọ́ sí comment section pé up me but kò send the request so bó ṣe máa ń ṣe nìyẹn gbogbo lé o so up me ló ń pariwo kò dẹ̀ send the request. ṣé ń gbọ́ ayálùkọ́ nìkan tẹ́ ẹ tú nìsín òun mo fẹ́ jẹ́ kẹ́ ẹ wòye sí ẹ sọ pé ànábì ó jalè ó gbé nǹkan àkọ́kọ́ bẹ́ẹ̀ tábà ní kẹ́ kọ́kọ́ wo ìbò tẹ́ fi ń tún nǹkan yìí náà ìbò tán fi kọ nǹkan kò lè dàbí ìtumọ̀ ìjìnlẹ̀ tẹ́ fẹ́ kí ó gbé wá fún wa because àwọn aráàfin kankan wà nínú Lárúbáwá tó yẹ pé ìbò ò ní gbé wá ní bó ṣe yẹ kó gbé wá ayà tẹ́ kọ́kọ́ gbé wá ẹni laqad radiyallahu 'anil mu'minin idh yubayyi'unaka tahta shajara fa'alima ma fi qulubihim fa'anzala sakinata 'alayhim wa athabahum fatahan qariba. Wọ́n ní pàápàá Ọlọ́run ọba ti yọ́nú sí gbogbo ẹni tí ń jẹ́ mùmínì. Allah ló yọ́nú sí yín Ọlọ́run ó ṣe pé fẹ́yìn mùsùlùmí ni Allah lẹ́ máa lò Allah yọ́nú sẹ́yìn mùsùlùmí. Àtàlá àtọ́lọ́run Ọlọ́run náà ló ń jẹ́ Allah. Ó yàtọ̀ ṣìgìdì Allah ní kẹ́ ẹ lè mọ́tò ẹ má jà pẹ́ lórí Allah. láàyò dìríkùhù ẹ máa gbọ́ láàyò dìríkùhù absor wa huwa yudrikul absor. Ọlọ́run ọba ló ń jẹ́ bẹ́ẹ̀. Ọlọ́run ọba. Àfáà yìí ẹ lo Allah àló yàtọ̀ sẹ́ẹ̀ ṣìgìdì Allah ẹ lò. ṣìgìdì kọ́ làlá. Ẹ ṣáàdù Allah aṣojú Allah ti yín ni.
àbá fẹ́ gbé yín kó ni o. èwo ni sójú àlá ti mi ni àlá àkọjú àlá ọ̀rẹ́ àlá For the purpose of this conversation, Baba, for the purpose of this conversation and for better understanding, ẹ lo Allah ká lè kó mbẹ. Ká ní ìdá ti sọ bóyá Ọlọ́run àbí kíní kan ẹ má wọrí, ó ti gbogbo wa ló ti yé, ẹ̀yẹn ṣáà lo Allah níbẹ̀, ẹ gbàgbé yòókù, ẹ jọ. àti àlá àti Ọlọ́run tí mo fẹ́ sọ ẹ̀yin kọ́lẹ̀ sọ fún mi pé nǹkan báyìí ni mo fẹ́ sọ nǹkan báyìí Ẹ ni mo fẹ́ sọ. ṣe fẹ́ continue àbí ẹ fẹ́ bọ́lẹ̀, ẹ yé ṣe báyìí ẹ̀ dẹ̀ abide to the rules and regulations, kò lé fún yín náà. èmi náà ò bú yín mo sọ̀rọ̀ ibú ń bíbá Ẹ yìí. continue kẹ́ lo Allah, ẹ má jẹ́ kójú Allah tì yín, ẹ jẹ́ yín ò gbọ́, ẹ má ṣe pé Allah ní God, ẹ má ṣe pé Allah ní Lord, ẹ má ṣe pé Allah ní Ọlọ́run tàbí nǹkan kan, wọ́n ṣáà ti sọ fún yín. èdè Yorùbá ni Ọlọ́run ẹni tó ní gbogbo ohun tó ń jẹ́ ayé àtọ̀run ni Allah ló ń jẹ́ Ẹ bẹ́ẹ̀. má jẹ́ ká lọ síbẹ̀, tẹ́ bá fẹ́ kọ́ yóò tẹ́ bá kọ́ ní Yorùbá, ẹ sọ nǹkan tó ní ká. ẹni yẹn fẹ́ gaslight yín ni ọ̀rọ̀ Khaibar ò ṣe é defend òun ló ṣe ń dọ́gbọ́n yí yí síbi àlá ẹ Ọlọ́run. farabalẹ̀ èmi ò sọ pé ọ̀rọ̀ Khaibar kò ṣe é defend ó ṣe é defend nǹkan tẹ́mi fẹ́ kẹ́ mú bí ìtumọ̀ tẹ́ tún bẹ̀rùn ẹni pé ànábì ó jalè àbí ó gbé nǹkan níbo ni wọ́n ti gbé olè wá bíbá àbí bí wọ́n ti gbé pé wọ́n jí nǹkan bíbá yìí because ayàtẹ̀ tú nísìn kò tútù pé wọ́n jí nǹkan àbí wọ́n gbé nǹkan kò tú ní bíbá yìí. Ẹjọ́ tó bá sọ pé spoil, tó bá sọ wípé mi fẹ́ lo òkè ogun, nǹkan tí wọ́n bá lọ jí kó ní ojú ogun kí náà ń pè é, tẹ́ bá lọ bá àyàn ọjà, ẹni sùúrù tẹ́ bá lọ bá àyàn ọjà, tẹ́ bá pa gbogbo wọn kí lẹ ṣe yẹn, ìdígunjalè ní sà. ìdígunjalè ẹ wá farabalẹ̀ ìdígunjalè ni ẹ sọ pé mo lọ bá yàn jà mo wá kó gbogbo nǹkan rẹ̀ ìdígunjalè kọ́ nìyàn. Akọ́tọ́ ní kẹ́ẹ̀ka sà, ìdígunjalè lè mímọ̀ sí. ìtẹ́yìn mọ̀ sí òun nìyàn. ìdígunjalè ní gazuwat ni wọ́n pè raid ní wọ́n pè gazuwat raid. ẹ farabalẹ̀ èmi tí mo lọ ọ̀dọ̀ ẹni tí ò sí níbì kan tí mo wá lọ kó nǹkan rẹ̀ lẹ́yìn ẹ̀ kí ni máa pè é náà ni gbogbo àtàwọn tí wọn expect wípé ẹ máa wá kó àwọn ní ẹ gbọ́ ní nǹkan tó ṣẹlẹ̀ mẹ́ẹ̀ ni wọ́n ní pé ẹ̀yin ní kẹ́ farabalẹ̀ báyìí nígbà tó débẹ̀ wọ́n ní pé Allah Akbar kèégbà ti run ìyẹn mi pé ẹ̀yin kẹ̀ á máa pààyàn ọ̀bí máa pààyàn gbogbo ẹrú yìí la máa jí kó ṣe ẹ mọ̀ ni nǹkan tó wà ń bẹ̀ ni wọ́n lọ jí wọn kó ni àwọn yìí ò mọ̀ pé wọ́n ń bọ̀ náà ká ní wọ́n mọ̀ pé wọ́n ń bọ̀ tó sọ pé òkè ó yẹ máa bọ̀ àbọ̀ wá bá yín jà lọ́la wọ́n á ti dira dè wọ́n á di one on one man to man ó yẹ já àjọjà ṣùgbọ́n lè wọ́n lọ bá wọn níbẹ̀ ni wọ́n lọ ká wọn mọ́lé wọ́n lọ lo ìwé fún wọn dẹ̀ pa wọn mọ́ lọ́lọ́ digunjalè ni now what are you saying. nǹkan tó ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ olè náà ní báńdíìtì olè ẹni kí wọ́n jí àwọn ọmọ kó. ṣe ń bọ tí láwọ́báwá bá sọ pé àsáríkù àbí kẹ́ àlísù tó bá lo lóga àwọn pé àsáríkù àwọn àlísù èyí ń túmọ̀ sí pé ẹni ó lọ jalè ni àbí ó gbé nǹkan ó fi igi tẹ́ni tó wà tó ní òsì ń bẹ̀. wọn ní sẹ́rí àfà ẹ máa gbọ́ kò dìgbà tẹ́ bá ti narrate story fún wa àwọn máa sọ fún yín pé ibà ìlú fọ́ réèdì ni wọ́n pe gbogbo nǹkan tó pè ní gbogbo ogun tẹ́ ẹ pè nínú Islam réèdì ni gbogbo ẹ̀ réèdì ni wọ́n kọ sórí gbogbo ìyàwó nǹkan tó ń pè. ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ ti gbọ́ yìí o tí wọ́n sọ kalẹ̀ mo mọ̀ pé gbogbo wa náà ni olórí pípé a ti kọ́ ẹ̀kọ́ kan àbí méjì nínú ọ̀rọ̀ tí wọ́n sọ kalẹ̀ yìí kálukú lè mọ ìyìn tó yẹ kó bá máa ṣe. Àkámọ́ àti mọ́mì èjì ẹlẹ́mẹ̀rẹ̀ of Africa.